Oko yan tètè wọlé. Fídíò Sisi Alagbo lélẹ̀ yo. Fídíò Sisi Alagbo lélẹ̀. Tẹ́ bá wojú arábìnrin yẹn tí kò bá wá ra àgbo lọ́wọ́ wọn á jẹ́ pé she was being paid for it. Ọkọ Sisi Alagbo yẹn ń try yo. Proudly engineer Jigo lọ ṣáà ti rí ọmọ òṣì yẹn lẹ́nu ẹ gbọ́rọ̀ yẹn. Àǹtí Sisi Alagbo yẹn náà wọ́n dẹ̀ ń try. Ẹ ń gba ẹpọ̀n, ẹ ń gba oko. I use Kayamata. This one where everybody dey ask me say Sisi Alagbo take get husband. Now Kayamata I use what I take get husband. Ẹ ti gbé Kayamata síta nísìn. That is the original Kayamata that men will be using, that Ale will be using to take your men away. I repeat, I use Kayamata. Ìbẹ̀rẹ̀ fídíò yẹn kókó yẹn wọ́n fi tọ́ sí. Wọ́n zoom ẹ̀ wọ́n bí kórópọ̀. Mo ṣẹ̀ṣẹ̀ study ẹ̀pọ̀n yẹn dáadáa ni. But ibi gan wo wò kú. Sisi Alagbo kí ló tẹ̀ sọ fọkọ yín kó máa fárun ẹpọ̀n wọn, kó máa fárun oko wọn. Màá Jigo lòwọ́ náà orí ẹ tó kú yẹn. Gbogbo bí oko ṣe wo abẹ́ gbogbo yẹn ṣe ń jà kí ẹ gbogbo bí yẹn ṣe ń fi sí èmi gan wò pé so bó ṣe máa ń rí lélẹ̀. Ẹ wo ṣépù ẹpọ̀n máa ní ṣépù apple ni bí àlè ẹpọ̀n ẹ wo bó ṣe rí ẹpọ̀n ìrí gòdó. Ṣé ọ̀pọ̀tọ̀ lòbò tí oko máa wọ̀ ọ̀tọ̀ ní ti ìsàlẹ̀ gbogbo ìsàlẹ̀ yẹn pátápátá gbogbo ẹ̀ wọ́n gbé. Kọ́ sọmọ yẹn mi gan mọ̀ pé túsọ̀ máa ń dùn tó bá yẹn òbò mi kàn dìde ọyàn mi dìde gbogbo ara mi dìde gbogbo ẹsẹ̀ mi ń gbọ́n nígbà tí mo rí bàtà tí yẹn ń gba dọ́gì bẹ́ ṣe ń gba dọ́gì lẹ̀ ń kó ẹpọ̀n sẹ́nu lẹ̀ ń kó kóró pọ̀n sẹ́nu ẹ mú oko yẹn ẹ mọṣẹ́ gan ni o. Iṣẹ́ tí wọ́n ń ṣe nìyẹn wọ́n ń ta nǹkan kan. In fact kò ń ṣiṣẹ́ àgbo yẹn ló yẹ kẹ́ ẹ máa ta because iṣẹ́ tó ríran yín gangan iṣẹ́ tún sọ ọmọ ni. Bẹ́ẹ̀ tẹ́ ti wo fídíò yẹn jẹ́ kí n ṣàlàyé fún yín báyìí jẹ́ ká máa play ẹ̀ báyìí. Sisi Alagbo ẹ fún ọkọ yín ní àwọn girls méjì ẹ̀yin jẹ́ ẹlẹ́kẹta. Ọkọ yín ló tún wá ń dún wọn. Nígbà tí ẹ fẹ́ fún ọkọ yín threesome wáyé tí kò jọ ọkọ yín kọ́ ló máa lie down báyìí. Ọkọ yín ló yẹ kó lie down báyìí. Kẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta báyìí ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta yẹn kẹ́ wá dúró lórí ọkọ yín kẹ́ wá máa ráìdì ọkọ yín kẹ́ máa yí lọ. Ó ṣe wá jẹ́ ọkọ yín ló wá ń dóbò. The video was meant to handcuff the husband. And can I tell you, any man tó bá ti engage nínú yẹn is a state of no return. You will cry. Party lọ lọ́jọ́ kìíní àná wọ́n lọ sí wedding ni òun ni àkíwá ní òun ní kí òun like òun fún òun like òun máa expect kí Sisi Alagbo pé ìkan náà àwọn ọ̀rẹ́ ẹ̀ wá kóun dó wọn pọ̀ òun ni Sisi Alagbo wá pé bìbí yẹn wá sí hotel meanwhile ó dẹ̀ sì wá ilé ọkọ ló wà o gbogbo fídíò tẹ̀lé she still in her first husband house ilé ọkọ ẹ̀ ni ó wà ń gbà ilé ọkọ ló wà o kò ṣe pé kìíní o ilé ọkọ ló wà yes ilé ọkọ ló wà wọ́n ṣàṣe fídíò and this video tí mo play fún yín kò ṣe fídíò mo ṣe fídíò ilé nìkan ó pọ̀ o ó pọ̀ so àṣírí wá tún sí ọkọ ẹ̀ ọmọ Sisi Alagbo wá sọ reason tó fi kún ilé ọkọ alákọ̀ọ́kọ́ wá sọ fún wa kí gbogbo ọmọ Nàìjíríà gbọ́ wá gbẹnu sí máìkì sẹ́ẹ̀tì mátẹ̀wá sọ́dọ̀ mi sẹ́ẹ̀tì kámẹ́rà kó sọ reason why tó fi kún ilé ọkọ alákọ̀ọ́kọ́ ẹ̀ jẹ́ kí gbogbo ayé bẹ́ẹ̀ dá sí ìdí àti reason àbí ìdí àtúmọ̀ àbí ṣé ìtumọ̀ àbí ìdí tó fi kún ilé ọkọ ẹ̀ yẹn ilé ọkọ alákọ̀ọ́kọ́ yẹn jọ ọkọ mi tó lè ṣàlàyé fún ọmọ Nàìjíríà ká gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ nígbè why tó fi kún ilé ọkọ kí ló ṣe tí ọkọ ẹ̀ fi ilé ẹ̀ dànù pẹ̀lú ọmọ 6 months lọ́wọ́ wá ṣàlàyé fún wa. So video yìí wá leak sí first husband ẹ̀ lọ́wọ́ ìyẹn wá ṣàlàyé fún àwọn family ẹ̀ òun ló ṣe lè jáde ìgbà tó wá lè jáde ọmọọgbọ́n àti ọmọọgbọ́n tó jẹ́ náà kàkà kéjú má ṣe tìsí ayé àfiṣe ìwọ ló dá lémi wù ó fi ṣe pé ẹni yára lògùn gbé kàkà kí n bọ́ sí street máa yà fẹ́ wọ ni òun ló fi fẹ́ engineer Akib engineer Odobs engineer onídòkúdò òun ló fi fẹ́ because kò fẹ́ kójú ti òun ṣẹ́gẹ̀t ọmọ 6 months wà lọ́wọ́ ẹ̀ǹgbà tó máa fọkọ ẹlẹ́ Sisi Alagbo sẹ́ẹ̀tì kámẹ́rà jẹ́ kájọ bẹ̀rẹ̀ show sorry amẹ́kẹ́ èmi ń tèmi èmi bí mo bá jáde mo máa ń gbọ́ kúlẹ̀kúlẹ̀ máa take time mi kí n má ti ṣe fídíò ń parí náà ni àwọn tó mú ẹ máa jáde sí mi pẹ̀lú evidences ló máa gbé wá fún mi kí ìwọ báyìí kí n má ti sọ̀rọ̀ ní bá ti sọ̀rọ̀ báyìí wá gbé information ẹ̀ wá gbé live background ẹ̀ wá fún wa. ìgbà tí bọ̀bọ̀ yẹn wá lè kú o ẹ̀yin èèyàn ẹ béèrè lọ́wọ́ ẹ̀ kí ló gbé kún òlé ọkọ
kí ló gbé kúrò nílé first husband ẹ̀ ẹ bèrè lọ́wọ́ ẹ̀ fídíò tẹ̀rí fídíò tó ṣẹ̀ líkì tẹ́ tí gbogbo yín sọ yìí fídíò yìí ni ó gbé kúrò nílé ọkọ first husband tó fẹ́ sílé ní fídíò yìí lọ́wọ́ ó wà ń bẹ̀ and it's not only this video the video is much she gets ó much gan bọ́bá yẹn lè dànù tefetefe ní o bọ́bá yẹn lè dànù tefetefe ẹ má jà blame mẹ́wàá lápá mọ nǹkan tó ń sọ ìyá yẹn mọ nǹkan tó ń sọ ìgbà mí náà máa wò ìyá yẹn bí ẹni tó ti máa ń falẹ̀ kọ̀ọ̀kan bọ́ ọ mọ nǹkan tó ń sọ do you saw the video ṣó yín burú ni ṣé mo ṣe play video tó fún yín sí ẹ má ní mi lára for tap your screen guys kindly drop me at me let's go. So ẹ̀yin ẹ béèrè lọ́wọ́ ẹ̀ ẹni kí ló kúrò kí ló pe kúrò ní ilé ọkọ àwẹ̀ ẹ̀ kí ló gbé kúrò níbẹ̀ ṣìnà ni ìdókúdó yìí náà ni òbó ẹ̀pẹ̀là òbó ẹ̀wẹ̀là onírọ̀bà báńdì òbò tó ti slack olóbò bipolar ọlọ́yàn wálẹ̀ gbogbo oúnjẹ ti dà wálẹ̀ ayé pa ọlọ́yàn slippers but disgusting. And mo wo video yẹn gan mo kó mi ò lè fi yín ṣe sopi ó kàn kábi lára ni mi ò lè fi yín ṣe sopi. èèyàn máa wo fídíò kéèyàn wo fídíò káwọn èèyàn dìde ń ké yes bí ẹ fà àwọn people yìí come mi ò lè fi yín come ẹ dẹ̀tí wọ́n àti bèbí ọkọ ẹ dẹ̀tí ó tún wá wo ọkọ gbogbo ẹkùn ọkọ ẹ báyìí níbi ìsàlẹ̀ ẹ báyìí ṣé pákéjì mi ti dédé mo tún wá wo gbogbo ìsàlẹ̀ ẹkùn ẹ báyìí ló bá ní funfun ó ní kí ló dé kí ni gbogbo ilé moisturize okó àtòbò yín fi ọ́ìlì pa ó kàn tó pèsè yín pàǹpàǹpà kò dá rárá. No, ọmọ bòdó ẹ má sọ pé ọmọ bòdó ìbọlẹ̀ ń bẹ ẹwọ́n ní kò ní ó sàbí náà ṣé kókó dẹ̀ wá ṣé wá kọ́ wọn padì ṣé kó kọ́ wọn padì ẹwọ́n ní kò mọ bòdó yìí tó ṣe yẹn kọ́ ó kàn ń ṣeré ni tó ń wọlé pìṣìpìṣẹ́ ó tẹ̀ ní oko akímù yẹn ní oko bẹ́ẹ̀ gbogbo èmi náà ní oko mo ní ẹ̀pọ̀n burúkú ní abẹ́ mo ní ẹ̀pọ̀n ìjọ tèmi náà bá máa ká sí ó di kàn èmi náà fi gbò èmi náà ti ṣòṣì sẹ́yìn o pọ̀tẹ́ bá máa rí òṣì débi old video náà lè máa rí ẹ má wọ̀ èmi náà máa analyze ara mi fún mi ẹ má wọ̀ rí ṣe get. tó fídíò yìí ló lè kúrò nílé ọkọ ẹ̀ alákọ̀ọ́kọ́ ìyẹn ọkọ ẹ̀ fi lé dànù. so ẹ jẹ́ wá sọ why ti fídíò yìí ṣe wá lékì fún yín ṣé ti sùn am I communicating? Am I communicating? Drop your at me, achieve my life goals, and let's go. This is the main story now. I'm a vegetarian blogger. This is the main story. Ibi tá ń lọ la dé ìbáyìí sí. Drop me your at me, achieve my life goals, and let's go. Yeah. So why it's video if you leak? This is it. So Akim noticed pé Sisi Alagbo máa ń ṣe ìranù tó máa ṣe ní pé ìranù tó ṣe kúrò lé ọkọ ẹ̀ ó ti continue pẹ̀lú Akim as engineer Akim. So ìyẹn wá sọ fún mi pé kó stop gbogbo ìwà wàdàwàdà tó ń wọ ìkéṣe bí nǹkan tó ṣe tó fi kún ilé ọkọ náà ni pé ó tútù ra wọ́n mọ́ ìṣìnà pẹ̀lú òun báyìí pé láti máa jump from one place to another from one guy to another nǹkan tọ́jọ́ ń jà sí nìyẹn. Ó wá lọ pátì kan ní Ìbàdàn fídíò yìí ló wá lọ pátì ló lọ
àti tó lọ yìí ní fídíò ilé ọkọ wa rí fídíò bó tún ṣe ń gọ̀dì fún eléré tó ń play ó bá kọ wájú iṣẹ́ tó ń jùdì fún eléré ìyẹn náà tún pé ó tún bá sọ̀rọ̀ kò gbọ́ wọ́n á ní wá nígbà táwọn ṣe vibe fẹ́ ṣe show kan nìbàdàn wọ́n á ní kó gbé àgbo wá so àwọn wá rí ní pé bèbí yìí ó ti ọwọ́ tó ń gbé ẹjọ́ mẹ́ta yìí ó ti ń go far ó ti meet àwọn èèyàn like àwọn ọkùnrin tó yẹ kí top bóyá ìwà tó kí tí ò bá jáwọ́ fídíò táwọn jọ ṣe tv sọmọ yẹn ó máa dà síta kí gbogbo ẹ̀ kúkú dàrú. so bàbá yìí wá create group àwọn wá ṣàlàyé fáwọn tiẹ̀ tọ́jọ́ wà bí ẹbí bí ara family friends wá pé òun ló wá dá fídíò sínú group yẹn time tí Sisi Alagbo máa bẹ̀bẹ̀ ní kọ́kọ́ mi dáríjì mi má bàyé mi jẹ́ má ṣe kíní kan àwọn èèyàn ti save fídíò ọkọ wá delete kúrò ní group yẹn now bí fídíò yẹn ṣe kàláàsì ni ẹ bó ṣe túká bó ṣe kí ló máa pe English yìí ló máa pe English yẹn bó ṣe túká nìyẹn ejaculate àbí kí lè ń pè bó ṣe lọ nìyẹn so that is it o ìbínú ló jẹ́ kí Hakeem post video sí link sí group ìbínú ló jẹ́ kó post video mà tí ìyàwó máa fi bẹ̀bẹ̀ àwọn èèyàn ti save video wọ́n dẹ̀ ti ń pè kiri that is the end of Hakeem and Sisi Alagbo story. ẹ̀yin èèyàn tó bá fẹ́ gẹnu sínsìn ẹnì má bò ọmọ yẹn ò ní ìtìjú ọmọ yẹn kò ní ìtìjú that guy is so useless go máa ń dán máa ń wọ lórí burúkú obìnrin ò ní tí ó tún polówó àgbo kí n play sound in play ọtí send me message lórí WhatsApp kí n dà sí ẹ wọn lọ wo fídíò ó jẹ yẹn kó lọ fi come. Baby, look here. ẹni tó sọ baby look here yẹn Sisi Alagbo ló sọ baby look here ó wá fọwọ́ ẹ̀ ṣe báyìí baby look here ní Hakeem náà bá look here. Gẹ́tì bẹ̀yẹn mo bọ̀ ṣe gẹ́tì bẹ̀yẹn ọkọ yẹn ní bá mi ṣe fídíò bá mi ṣe òun náà wá ní èmi náà ṣe fídíò tèmi náà sí ẹ mọ̀ gbọ́. Yepa ó ṣe ọmọ mi lárúbá yìí ká ó so rere. ó so rere kọ mi. ṣé ti ọba yẹn fún so ìtẹ́mi wo ilé yàtọ̀ sí ìtẹ́mi wo lánàá ìtẹ́mi wo. Sisi Alagbo sùn báyìí ẹ ní pa mí mo ń bọ̀ mo fẹ́ demonstrate fún yín ni Sisi Alagbo sùn báyìí ó sùn báyìí ó kẹsẹ̀ mẹ́ kékeré yẹn sùn ẹ̀jẹ̀ báyìí ó bu ẹ̀ wá ó ṣe báyìí òun àti gẹ́ẹ̀kejì yẹn so tọkọ bá ti yọ okó kúrò ní Sisi Alagbo á tún ti bọ ìkejì infection àwọn ọmọ yẹn fi ń ṣeré disease ló fi ń ṣeré àtọkọ àtìyàwó yín disease lè fi ń ṣeré diseases ó ṣe diseases lè fi ń ṣeré so èyí tí mo wọ̀ ní àná yẹn nìyẹn eléyìí tó bá fún mi láàárọ̀ yìí wá yàtọ̀ kọ́sítà náà yẹn okó yẹn ń yọ okó báyìí tó bá ti yọ okó báyìí ó máa ti bọ́ nínú òbò kejì tó bá tún ti bọ́ nínú òbò kejì á tún ṣe kíni ó tún wá fi ice block sórí òbò náà ìyẹn náà bá yé pa.
oríṣiríṣi. Ẹ má gbẹ́nu bọ̀, ẹ má bọ̀ lẹ́kọ̀ọ́ èké wá sọ̀rọ̀. Mo ti sọ nǹkan tó ṣẹlẹ̀ tí fídíò fi link síta. Ìdí tí fídíò fi link síta yẹn kò gbọ́n sọ pọ̀ ẹlẹ́nu. Ọkọ̀ ẹ̀dẹ̀ threatening ẹ̀yìn pé òun máa da fídíò táwọn jọ sí TV sàn. Ó máa da síta tí ò bá change. Ó dẹ̀ fi ìbínú dà síta, ibẹ̀ ni fídíò sí link. Kò sẹ́ni tó sẹ́ndì fóònù yìí, kò sẹ́ni tó sẹ́ndì ọkọ̀ ẹ̀ gọ́gọ́gọ́gọ́. Engineer Akim gangan, òun ló líkì fídíò síta. So, ẹ má bọ̀ ní kí èmi nídìí fídíò yẹn ni o bàbá mi. 10,000. asap. 10,000. Ṣé Akim aṣẹ́wó yẹ ìwọ gan? Ó tún lọ tún wò. Ó kó mi ò lè Jọ first video yẹn gangan ló ṣe kókó eléyìí mo ti wo eléyìí. But first video yẹn wà. Ẹni ẹsẹ̀ lè sí fún review once ni mo dẹ̀ ń drive lọ́wọ́ lánàá yẹn ó kà mí lára. Ó kà mí lára. Yé! Ó bóda wọ́ta, ó fẹ́ òbò ẹlẹ́ ní gbogbo ọyún ẹ̀ báyìí tí wàá slip. Ó ti ó dàbí slippers. Ọyún ẹ̀ ti flat wáyé, ọyún kejì yẹn sì dúró. Ọyún kejì ọyún Sisi Alagbo yẹn nẹ́nẹ́nẹ́nẹ́nẹ́. No. Kò ṣe é fà gan. Ó kàn ní body, ó kàn ní shape tó dáadé. Ó tẹ̀ bí a make up tó kún ṣá. Ọyún ẹ̀ flat. Ó pẹlẹbẹ gan o. Bọ̀bọ̀ yẹn gan try. Bọ̀bọ̀ yẹn dúdú kúdò. Bọ̀bọ̀ yẹn ó mọ̀ ó dẹ̀ ní ẹkùn. Àwọn Akim máa lóko lọ́wọ́. Ó jẹ́ títí mọ orúkọ ẹ̀, ó títí mọ pé Akim ló ń jẹ́. Akim ló kúkọ ẹ̀. Àbí wọn náà ó tún tu wò ní Akim ayé ti ó tún tu wò. Ṣé ó ń ya fóònù? Ṣé ó bọ́ àtòmí náà ó bọ́ àtókó náà ló ń dún bẹ́ẹ̀? bèbí yẹn ó ṣe bí gbà pé nǹkan yẹn ò rí, ó kàn jáde ó ń sọ̀rọ̀ bó ṣe wù ú bí gbà pé kò ṣe hàn pé irọ́ náà pa mọ́. Seriously mo ti jẹ́ lọ mo rò pé irọ́ náà ń pa mọ́ ni. Ọkọ àwọn ọmọ. Ọmọ ó lọ fà o. Ó ga o. Bọ̀ bèbí yẹn lọ́kọ̀ kó síta. Bèbí tó ṣe 3 sọ̀m mi gbọ̀ngàn. Kẹta yẹn. Bọ̀bọ̀ yẹn bèbí tí lọ́kọ̀ kó bá yẹn sí tìjú. Wọ́n ní tìjú, bọ̀ bèbí yẹn lọ́kọ̀ kó síta. Wọ́n ní tìjú rárá àtọ́. Na AI. AI ni o. Ní AI kí ni? Mi ò mọ̀ pé Sisi Alagbo yẹn useless gan báyìí o, very useless human being. Kò tiẹ̀ lójú tì gan, ó tún wá ń polówó àgbo. Fantasy ló ń pè. Ẹ ń polówó àgbo mo rò pé irọ́ náà pa mọ́. Fantasy ló ń pè. Fantasy. Ìyẹn ṣe fantasy kí ni? Bá ṣe ń ṣe lè bòmí. Bá ṣe ń ṣe lé ilé yín, bá ṣe ń ṣe lé yín èwo bòmí ni fantasy ló ń pè wíṣẹ́ yẹn. Ó ní fantasy fún àgbẹ̀. Ó dẹ̀ rẹ́rìn. Òun gọ́gọ́ ló pùṣọ̀pọ̀ ẹ̀ṣin kìíní yẹn o. Òun gọ́gọ́ ló pùṣọ̀pọ̀ ẹ̀ṣin kìíní yẹn. Gbọ́n kan tí mo sọ ni, fídíò yẹn kò ń ṣe recent video. Na old video. Dáàmì sí pé kò kí ń ṣẹ̀ṣẹ̀ ṣe nìyẹn, ó ti ṣe fídíò tó lè kó lé ọkọ̀ alákọ̀ọ́kọ́ lélẹ́yìí. Ọmọ. Imagine. Kò ń ṣe video, it's not recent video 2 years ago, na old video. Fídíò yìí lọ pẹ̀ náà rí first husband ẹ̀rí tó fi lè bọ́ta kún un lé. Okay, something similar lọ ọkọ ẹ rí tẹ́lẹ̀ tó fi lè jáde. O. Àwọn bíi tó wá máa find out bí mechanic ni bọ̀bọ̀ yẹn máa jẹ́. No, engineer ni. Engineer ni. Fídíò yìí lọ́wọ́ first husband ní fídíò yìí lọ́wọ́. Nǹkan tó jẹ́ kó kún òlé ọkọ̀. Ọmọ 6 months wà lọ́wọ́ ẹ̀ náà kó tó kún òlé ọkọ̀ náà. Tó fi lọ fẹ́ Akim. Ó wá kúkú lọ fẹ́ engineer ní kàkà ké kú bàjẹ́ Sisi. Màá fi ṣàwádànù ni. Ìyẹn náà wá gbé wà kú gbà wọn wẹ́ ṣá. Ìwọ òun ló lè kú òlé ọkọ̀ náà. Ṣé bóun ló ní kó ṣe fídíò? Káwọn ṣe fídíò.
ó wá kúkú lọ fẹ́ ní kí wọ́n ṣàlùlé mi kún òlé ọkọ dẹ́n kúkú wá fẹ́. ọkùnkùn wa jọ ń ṣe papọ̀ náà láti gbà yẹn. that video now òun ni engineer tó wá lò against her again now. Bọ̀ báwo ni first ọkọ ṣe rí tí ò bá link báwo ni ọkọ ti tẹ́lẹ̀ ṣe rí. ọkọ ti kọ́kọ́ rí lórí fóònù ẹ̀ tẹ́lẹ̀. ọkọ ilé ẹ̀ ní fídíò yìí lọ́wọ́ tipẹ́tipẹ́ fídíò tọkọ ilé ẹ̀ ní tó fi lè kúrò ní kò ń ṣe fídíò yìí ò ṣẹ̀ṣẹ̀ lẹ̀ ó ti pẹ́. it's not the ó wà ní ọkọ tó fi ń ṣe fídíò yìí kan ó sì wà ní ọkọ ẹ̀ ńgbà yẹn tí ó sì ń dó ẹnjìníà yìí. mo lọ fa o. You know the ex-husband will be laughing and that or Akim first wife self, you know, Mama Remy by. But the guy himself fucked up now. Well, that's wickedness, pure wickedness. Bringing out such video. Well, after the customers see that, Dasha. Yeah, exactly. After your customers. The guy will see more customers. I don't want to follow with that. Tọ́mà fẹ́ jẹun ṣe. Àní kò tẹ̀ ṣe bíi pé video yẹn get to her like ó tún polówó àgbo look at no àwọn olówó àgbo lọ́wọ́ ẹ̀. Àwọn ẹgbẹ́ tiẹ̀ náà ló máa ra àgbo lọ́wọ́ ẹ̀. Ẹ̀yin wọ́n lẹ́rọ àgbo lọ́wọ́ ẹ̀. Ó wá ń polówó àgbo TV sọ̀mù àgbo tẹ̀. Ṣé bọ́ọ̀yàn ẹ̀ náà àwọn tó bá lọ àgbo náà lọ́wọ́ ẹ̀ náà bọ́ọ̀yàn wọn ṣe máa rí nìyẹn. Because yẹn bọ̀bá yẹn ń ṣáàyò kí ló fi fẹ́ tẹ̀ ń bẹ̀ ọyàn tó ti dàbí slippers yẹn. wo èké èmi ò fi ẹ́ lẹ̀ mo ò pé bọ́. There is a state of no return because that video has become a point of contact. It has become a point of reference. Men will want to experience it. Even some ladies too will want to experience it. I just said it on my platform. Can you hear yourself out? Can you hear yourself out? And you down. Down. I've just said it now. Principle of mental capacity. 5 principles of mental capacity. For everyone on this platform has capacity. It is assumed everyone has capacity. Everyone on this platform is an adult. And and once you have capacity, you are able to weigh information, you are able to retain information, you are able to filter information once you have capacity. So, toba wan bi by, tiba yikabani kolo towobono, you just conform my foruko me trend. And I like it because the more you talk about me, the more people follow me. When 10 people visit my platform, 8 will stay. 8 will glue to that platform. Fantasy will remain fantasy. And you cannot tell people how to fantasize. You cannot tell people how to live their lives. You cannot control people's life. Whatever they want, they will do with their own body. The only fault that girl has is they were careless. For those of you that want to cry, for those of you that want to rant from now till tomorrow, I'm not going to attend to you. You all know now that because I wouldn't sound the way they should sound. When I know about my capacity, when I know my onions, when I know the right thing, when I know that even people with capacity are they court gone. Even when you make a decision and the judge feels this decision will be detrimental to whatever is to you, the judge can use inherent jurisdiction to overrule your own decision. When I know up to that, in your cover, you people should argue intellectually. Stop giving yourself out. That one in your conde more ibiti level ye day. Anybody nishka meji. African shere. Nobody. I'm faulting the camera. I'm faulting the video. I do not have right. It's an infringement of our excuse me.
mi ò ní right láti fault ẹ for using her own body to do whatever tó ṣe wish láti ṣe. No one has the right to fault her. The only thing tí mo fault ẹ ni pé the video. I do not even have a right to fault her for taking the video, because some of them will want to keep the video. Ipe àti máa lọ ṣe kíní all the time. Àwọn máa keep video yẹn á lè máa rose wọn. But pé wà careless ni mo máa fault ẹ fún. It's her body. I said it on TikTok. I used to have a client tó ti dàgbà, tó ń fẹ́ àgbàlagbà obìnrin, tó ń date ọmọ kékeré ọkùnrin. Àgbàlagbà bíi 45 tó ń date ọmọ 21. Wọ́n ní kó filẹ̀ ó lóun wà in love because she has capacity. Ọmọ yẹn ń gbowó lọ́wọ́ ẹ̀. She has capacity to decide over her finances, over her money. She has capacity to spend her money the way she likes. She has capacity to go into any relationship she wishes to go into. So nobody can stop her from dating. Yet, Bobo yẹn wà abusive, physically abusive to her. Financially, abuse her. But ọmọ yìí sọ pé sẹ́ òun ò ní filẹ̀. Tó bá jẹ́ yín ni, ó fọgbọ́n ẹgbẹ́ ìyá ẹ̀, ẹgbẹ́ ọmọ ẹ̀ ló ń fẹ́, kíni kan. Go and study. Stop giving yourself out to people. It's not by coming to abuse. It's not by coming to curse. It's not by coming to rant. It's not by coming to attack. Go and study. Ṣé àwọn tó máa kọ̀ọ̀kan tèmi ni máa tukọ̀ fún wọn tí mo máa send ẹ̀ padà sí wọn, ṣé àwọn ló máa sọ̀rọ̀ sí èmi tó máa dùn èmi? Tó máa dùn èmi? Go and study. You cannot say an individual adult ipe on konkan lọ́wọ́ adult. It's very degrading. See adult yẹn. Ẹ ti sọ di ọmọdé. Abuse ni, if you don't know, abuse ni. Emotional abuse ni. To be saying pe adult in konkan lọ́wọ́, abuse ni if you don't know. Tó bá jẹ́ adult tó mọ nǹkan tó ń ṣe tó wà ní ìkànnì yìí, á take yín up gbogbo nǹkan tẹ́ ń ṣe yẹn. Tó bá jẹ́ adult ni tó wà níbí báyìí, ipe ìwòwò ẹ̀ kò kàn yín. Kò ń ṣe problem yín, kò kàn yín. Òun ló lára ẹ̀, in tó kàn yín ni bó ṣe bọ́ síta lọ́wọ́ ẹ̀. For the fact that you are opening your mouth and you are saying nìkan kan sí nìkan, ó kàn ti mú yín. Ṣé ẹ̀yin ni mo fẹ́ máa bá relate? Ẹ̀yin lẹ fẹ́ sọ̀rọ̀ tí mo fẹ́ dá lóhùn, ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yẹn. Kò jọra wọn. Anybody tó bá ti sọ̀rọ̀ yẹn kò mi ò lè dá yín lóhùn, kò jọra wọn. Principle of mental capacity ọ̀pọ̀lọpọ̀ gan tó ní pin ò mọ̀, because ẹni tó bá mọ̀ ò ní accuse èèyàn kan pé kinní kan. Mental capacity kò jọra wọn. So I'm different, and I've told you I'm very dogged. My doggedness has brought me this far. No Jupiter can keep me short or can keep me quiet. I know my onions. I may not come and rant with, but I know my own. I want you there, because I will not react. I will not act the way you will act. The things that you say will not come out from me. Fantasy has been existing before Sisi Alagbo, and it will continue to exist. And people will do what they have to do to satisfy your husband. The implication of what you guys have done, ile mama daru, because now for the religious women, now for the sentimental or sentiment ones, for the ones that carry kidiko, the man will not ask them. Now gbogbo àwọn ọkùnrin ló ti fẹ́ try nǹkan tẹ́ gbé síta. They want to try it, and they will try it. The worst that could happen, they will start putting on mask. Yes, they will start putting on mask. The worst that will happen, they will leave Lagos, leave Kidiko, and go to Sokoto, and go to Cameroon. The worst that will happen, the husband will leave Nigeria and come to London, to America, to do whatever he has to do. The worst that could happen, the husband will leave London, go to Nigeria to do whatever he has to do. Even all the men you see ranting now, they want to practice it. That video has become a point of contact. Men, women, get ready to lose your husband. Not kò ṣe pé ó máa kú o. Ìwọ tó bá tán bá ti fi lọ ẹ́, tó bá ti ṣe, wọ́n máa sọ fún ẹ, àwọn àlè wọ́n máa sọ fún wọn pé do you want this? Kò nídìí káwọn èèyàn lo kayamata mọ́, ẹ ti gbé kayamata síta nísìn. That is the original kayamata that men will be using, that àlè will be using to take your men away.
And can I tell you, any man tó bá ti engage nínú yẹn is a state of no return. You will cry. There is a state of no return because that video has become a point of contact. It has become a point of reference. Men will want to experience it. Even some ladies too will want to experience it. I just said it on my platform. Can you hear yourself out? Can you hear yourself out? And you, down. Down. I've just said it now. Principle of mental capacity. 5 principles of mental capacity. For everyone on this platform has capacity. It is assumed everyone has capacity. Everyone on this platform is an adult. And and once you have capacity, you are able to weigh information, you are able to retain information, you are able to filter information once you have capacity. So to ba wa nbi bae ti ba yin ka ba ni ko lo towo bono, you just e kon fo ma foruko mi trend FM, and I like it because the more you talk about me, the more people follow me. When 10 people visit my platform, 8 will stay. 8 will glue to that platform. Fantasy will remain fantasy. And you cannot tell people how to fantasize. You cannot tell people how to live their lives. You cannot control people's life. Whatever they want, they will do with their own body. The only fault that girl has is they were careless. For those of you that want to cry, for those of you that want to rant from now till tomorrow, I'm not going to attend to you. You all know now that in Koto wa lopolo mi oju opolopo ori opololo, because I wouldn't sound the way Teshin sound. When I know about my capacity, when I know my onions, when I know the right thing, when I know that even people with capacity are de court gone, even when you make a decision and the judge feels the decision will be detrimental to whatever is to you, the judge can use inherent jurisdiction to overrule your own decision. When I know up to that thing, in your cover you people should argue intellectually. Stop giving yourself out. That one in your call more ibiti level ye day. Anybody nishka meji African shere ni right lati fault for using our own body to do whatever to she wish lati she. No one has the right to fault her. The only thing Timo fault ni pe the video. I do not even have a right to fault her for taking the video, because some of them will want to keep the video. If they can't at my shaking all the time, I keep a video. I'm telling you, that video has come to stay and it has become a point of reference. You all feel if video ye kinini kole she she gbogbo eyin yawole she báyìí ẹni mo sọ bẹ́ẹ̀ because àwọn ọkọ yín gbogbo wọn náà ní fídíò yẹn lọ́wọ́ wọ́n dẹ̀ ti mọ̀ pé ìgbádùn, either you like it or not, ìgbádùn ni. Bẹ́ẹ̀ ni wọ́n ti rí pé ìgbádùn ni wọ́n máa ṣe fi lọ yín. Èyí tó bá tọkọ ẹ bá rí pé ó wà flexible, tọkọ ẹ bá rí pé wà flexible, ó ní open mind, ó wà exposed, wọ́n á sọ fún. Èyí tó bá ní sọ fún àlè gan máa introduce ẹ̀ sọ́kọ yín tó bá rí pé ọkọ tó da tó ń fẹ́ gbà ni. And once a man starts it, it's a state of no return.